Àwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ kan wà, wọn kò gbọdọ̀ ṣẹ́ oyún. Àṣírí leléyìí o, àṣírí ìràwọ̀ tún rèé. Kókókó làárọ̀ fáadití. Ìgbọ́ràn sàn ju ẹbọ rírú lọ, ìfetísílẹ̀ ó sì sàn ju ọ̀rá àgbò. Àwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ kan wà, àwọn obìnrin tó bá ń bẹ lábẹ́ ìpín ìṣẹ̀dá ìràwọ̀ yìí, wọn kò gbọdọ̀ bá wọn ṣẹ́ oyún nígbà tí wọ́n wà ní kékeré, nítorí wípé ó lè fa ìdádúró àìrọ́mọbí fún wọn nígbà tí wọ́n bá wọlé ọkọ. Àní gbogbo ẹ̀kọ́ lógún oṣó, gbogbo ẹ̀kọ́ lógún àjẹ́, gbogbo ẹ̀kọ́ lógún ìdílé ọkọ mi, gbogbo ẹ̀kọ́ lógún ìdílé tí mo ti wá, gbogbo ẹ̀kọ́ láwọn ogun tó dìde nígbà tí mo wọ ilé ọkọ àbí nígbà tí mo ń ṣègbéyàwó. Ṣé mọ̀ pé nígbà tí wàhálà bá ti dé, àwọn oríṣiríṣi nǹkan la máa rò. Àwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ gan ni mò ń sọ nípa rẹ̀. Àwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ erùpẹ̀ eruku tá a mọ̀ sí Capricorn. Àwọn ni gbogbo ọmọ tá a bí láti 22 December títí lọ fi dé 19 January. Bẹ́ẹ̀ bá rẹ́nikẹ́ni tó ń bẹ lábẹ́ ìpín ìràwọ̀ yìí tó fẹ́ ṣẹ́ oyún, sọ fún pé kó má ṣẹ́ oyún o, torí tó bá ṣẹ́ yóò fa ìdádúró àìrọ́mọbí fún. Gbogbo ẹnikẹ́ni tó bá sì ti bẹ lábẹ́ ìpín ìràwọ̀ yìí tó ti ṣẹ́ oyún tó sì ń wọ́mọ tó ti rọ́mọ up till now, ẹ sọ fún ọ pé kí wọ́n pè wọ́n mí. Tó bá ti pè mí, màá sọ àṣírí ohun tí wọ́n máa ṣe fún wọn. Àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn tí ó bẹ̀rù rẹ̀, ṣùgbọ́n a lè sọ pé torí pé a ní àṣírí solution lọ́wọ́ káwa máa láò káwọn èèyàn máa bọ́ sí inú ogun. Torí ẹni Ọlọ́run ṣe gbé mi kalẹ̀ láti máa tú àṣírí. Májẹ̀mú tèmi sì bọ́ Ọlọ́run dá ni pé bí Olúwa bá ti ń fi àwọn àṣírí yẹn hàn mí, èmi náà yóò máa tú síta. Bá mi share fídíò yìí jọ torí Ọlọ́run. Bá mi share. O kúkú ní sunkún lórí ọmọ rẹ, o ní sunkún lórí ọmọ rẹ o. Àwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ yìí wọn ò gbọdọ̀ ṣẹ́ oyún. Bí wọ́n bá ṣẹ́ oyún yóò fa ìdádúró àìrọ́mọbí fún wọn. Nọ́mbà tèmi ò yípo padà 08054 353629. Ẹ pé kẹ WhatsApp ẹ bọ́dọ̀ bá ta kókó lórí ìràwọ̀ àbáyé fọ́ tútù. Ẹ follow wa lórí gbogbo social media handles wa, àṣírí ìràwọ̀, mystery of star. Ìwé àṣírí ìràwọ̀ ṣì ń tà, ẹ contact